nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. Ayu ashaki ma bi kadahun kun jamila tarali ojú da jamila ayu ashaki mo pe yan afa tẹ́ ń pariwo tẹ́ ń lament lórí lọ tẹ́ ń lament lórí ro àìsàn kankan ò ṣe Islam wà campaign tarali ojú da jamila ẹ̀yin ni ẹ lọ mú wa mẹ́sìn ẹ lọ níwàre kẹyẹ ranjú hànàhànà bí ajá báńkì kẹyẹ dàwárú mọ́ kẹyẹ sọwádọ̀tà ara wa gbogbo tí ń ṣẹlẹ̀ yìí tó sì ṣe control ni providing tẹ bá ready fún correction ẹ mọ kìíní kan dájú tí a bá ń pè kádàrá Ọlọ́run ní bọ́lọ̀nsẹ̀ ní àmọ́ lọ́lọ́nu ó ṣẹlẹ̀ sáwọn ànábì Ọlọ́run òpin ìgbìyànjú ló ń jẹ́ kádàrá o kádàrá wà automatic lẹ́yìn ìgbà tó bá struggle tí ò sọ́nà mọ́ in tó bá ṣẹlẹ̀ nígbà yẹn kádàrá nìyẹn àmọ́ ká ẹ máa fà fọwọ́ fà kẹ́ ẹ máa pè ní kádàrá kọ́ o ẹ̀yin lẹ dá sílẹ̀ ẹ lọ yẹra yín wò dáadáa. wọ́n ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù wọ́n ń pariwo lórí ọ̀rọ̀ ìgbélé àhámọ́ nílùú Ṣẹ́yìn wọ́n ń pariwo lórí ọ̀rọ̀ Orò nílùú Ọ̀yọ́ wọ́n ń pariwo Alágẹmọ níjẹ̀bú wọ́n ń pariwo ọdún kan náà ń bẹ ní Lagos State tóun náà ìfẹ́ robin gbogbo ẹ̀ lẹ́ ń pariwo lọ́tún lọ́sì ẹ yẹra yín wò ká ẹ mà pé ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ wallahi ẹ̀yin lẹ dá fìtínà yìí sílẹ̀ ẹ̀yin lẹ gbọ́dọ̀ lọ́n tó ní Islam lọ ẹ̀yin lẹ ń ṣe bí ẹni pé kọ́kọ́rọ́ àlìjẹ́nà ń bẹ lọ́wọ́ yín lẹ́yìn tá ẹ̀gbọ́n tá ẹ̀ lè dá manufacture ordinary biro ẹ̀gbọ́n ẹ̀ lè dá manufacture ordinary bulb tá a fi ríran ẹ̀yin lẹ wá ń pàṣẹ ẹ sì máa pàṣẹ ọ̀rọ̀ Islam bí ẹni pé ó wà automatic ẹ ti wà autocratic ẹlòmíì ò ní Allah ló wí bẹ́ẹ̀ Kùránì ló wí bẹ́ẹ̀ làwa mùsùlùmí la gbàgbọ́ ẹni tí ò sí Islam nínú ayé ẹ̀ ó lè má tẹ̀lé ntẹ̀yìn wí yẹn kí ló dé tẹ̀ manage ayé Kùránì ó dé wọ́n yìí ila sabili rabbika bil hikmati wal mau'izatin hasana ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom call unto the way of your Lord with wisdom and good admonition owó lẹ lò níbẹ̀ mọ́ agídí lẹ ń lò bí funfun ẹ fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ ibo lẹ wà nígbà ẹ̀ka àdìsí tán Nábì sọ fún Mu'adh ibn Jabal tó fi wá jẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yín láti máa gbọ́ èèyàn bá ń ṣe ìsìláàmù tí ó bá ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà nù Kùránì ta là Nábì parí torí pé ó pa ìsìláàmù fámílì Ànábì kan ò ṣe ìsìláàmù tó tẹ̀lé wọn lọ Abyssinia ó wà nú àwọn tá Nábì ránṣẹ́ ó dé Abyssinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi Ànábì ò torí ẹ̀ sọ pé ká lọ pa níbo lẹ́yìn tìrì tiyín view àwọn àfáà yín tẹ́ bá ń sọ̀rọ̀ hadith àìmọye view àwọn èèyàn tó wọnú hadith ló fi jẹ́ pé Quran lèmi máa ń lójú view àwọn àfáà yín lẹ́ ń gbélé gbogbo wa lórí yìí náà kẹ́ ẹ máa dájọ́ pé ẹni tó bá ń gbọ́ music yóò wọ̀ náà bá ń gbọ́ music yóò wọ̀ náà subhanallah ẹ sì bẹ̀rù Ọlọ́run ibo ni Quran ti sọ pé ẹni tí ń gbọ́ music yóò wọ̀ náà àyà tí ń bẹnu Shu'ara ẹ lọ́ọ́ ka dáadáa ọ̀tọ̀ ní tọ́lọ́ ń bá yín sọ ọ̀tọ̀ ní tí ń wí ọ̀tọ̀ ní nǹkan tẹ́yìn wí ẹni tó bá ya fọ́tò yọ wọ̀ náà kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ wá di stone age the world is moving forward and you are moving us backward you are retrogressing the progress of Islam for God's sake kí ni sọ̀rọ̀ yín gan ẹ sì ń lo fóònù ẹ kọ̀ndẹ́mù fóònù ẹ lè fẹ́ sí súnà ẹ fẹ́ kọ́pì bá Nábì ṣe lo ayé ṣé Ànábì lo electric ni kí ló dé tí wọ́n ń lo electric kí ló dé tó máa lọ gbénú ilé tí wọ́n fi koríko tí wọ́n fi kọ́ business ni gbogbo yín ṣe ó lè ní majority wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn
tàpọ́nlé làwọn traditionalist àwọn ẹlẹ́bọ ní a máa ń kí àwa mùsùlùmí tẹ́lẹ̀ kódà tí wọ́n bá rí àwọn àfáà ń gbà míì wọ́n ní àwọn àfáà ní ń bọ̀ yìí ẹ̀bùn wá ń kí ní ẹ̀fá tí àyín tẹ̀ ẹ̀ máa ká wa náà ká fura ni pé majority ẹni tí ń gbé eégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ni tí ìráwọn eégún tí ń ká yà Kùránì lábẹ́ èkó eégún ni kí ló dé tẹ̀ fọgbọ́n manage sí àwọn nǹkan kan ti wrong too wrong can never make it right kàn wá kágídí bo orí bí funfun wá ń da gbogbo ẹ̀rú bí ṣòkòtò rẹ̀ ọba kanlẹ̀ ọwọ́ náà bọ́ ọba nírùngbọ̀n ọwọ́ náà kódà mo tún gbọ́ kan tó fọ́nì lóòótọ́ làwa náà kà wá ò lónìí àtọ́ra àmọ́ yìí pé ànábì ọ̀jẹ̀ sọ tí ó tako common sense àwọn nǹkan kan ń bẹ nínú ara ẹ̀dá tó jẹ́ pé automatic ni ò lè control rẹ̀ wọ́n ní yíyan tá a bá fẹ́ yan ká máa dá padà pé sísìn ni ká máa dúpẹ́ fọ́lọ́run lórí ẹni tó sìn bẹ̀tì yíyan ká máa dá padà torí ṣàìtọ́ọ̀nù ló ní yíyan Kùránì ọ̀sán tó jọ ànábì ọ̀jẹ̀ sọ tí ó tako common sense àtàwọn oríṣiríṣi ẹ̀yin yìí náà lẹ tú wa ká ẹ fẹ́ ká jà nísìn ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ ìṣèlú ẹ fẹ́ ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù ǹjẹ́ a lè rí ẹ̀tọ́ yìí fight for now torí ẹ ti sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ wo bí tẹ yẹ̀yẹ́ àwọn onísúfídé ẹ wo bí tẹ yẹ̀yẹ́ tẹ̀bùlíìgì dé wọn yìí tẹ̀bùlíìgì ẹ sara wọn àláfíà tẹ̀bùlíìgì wà fún ṣòkòtò wọn yìí kan lẹ̀lẹ́ fi ń rò para àwọn ọlákatakítí tẹ̀bùlíìgì rárá ẹ wo bí ẹ yẹ̀yẹ́ wọn dé ẹ wo bí tẹ yẹ̀yẹ́ MSS dé ẹ wo bí tẹ yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n ṣe wàhálà tí wọ́n fi gbé Islam kalẹ̀ ẹ wo ọgbọ́n tí wọ́n fi pákéjì ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí wọ́n negotiate ní tẹ́gùn bá ń bọ̀ tó bá déwájú mọ́sálásí wọn pàlù mọ́ ń sìn ó kálukú lùlù rẹ̀ lọ ni pé tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ agbára tẹ́lẹ̀ ní nàdà ebi political office gbogbo yín wá ìjọba gbogbo yín wà tẹ́ ẹ bá rí olówó kan ẹ wà yín mọ́ níbi ìkẹ́ẹ̀kú ẹ dá wàhálà lẹ̀ tẹ́ wá lọ gbórí pamọ́ ẹ̀yin inú ọlọ́ọ̀ni ẹ̀ ní bọ́lọ̀ dáadáa tọ́rẹ́ dá fìtínà lẹ̀ gbogbo ẹ̀yin tá ìṣépè fáwọn traditionalist láyé jọ̀hún ibo lẹ wà lónìí ẹ jáde ẹ wá jàm gbogbo challenges kan béèrè ó tiẹ̀ jẹ́ pé gbogbo challenges yìí àwọn náà twist ẹ̀ ní bọ́ ọba bú mi lókè mi náà bú ọ nsàlẹ̀ ni wọ́n fi ṣe gbogbo bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ Islam yẹn 90% tí wọ́n sọ wà láàyè lórí ọ̀rọ̀ àmọ́ ẹ̀jẹ̀ nu wa ó gbọ̀rọ̀ ẹ̀yin ni ẹ kọlu kírísítẹ́nì ẹ yẹ̀yẹ́ gbogbo tí ń jẹ́ christianity àwọn náà fire back ẹ wá lọ kọlu àwọn traditionalist tẹ lérò páwọn ni wọn ọ̀pọ̀ ṣé wọn ò ti pọ̀ ní ìsìn o ẹ lọ wo ọdún eégún bí ìgbà tí wọ́n tú jáde níbi wọ́n ti ń gbá gbígbà tí wọ́n ń gbá national football competition ẹ rí wọn tí wọ́n tú tẹ̀léra wọn ni ọmọ mùsùlùmí ni 70% àwọn tí wọ́n tẹ̀lé wọn ẹ fọpọlọ ṣe àtọ ẹ dá gbogbo ẹrù ẹ ṣàwa mùsùlùmí dọ̀tá ara wa gbogbo ẹ̀yin alákatakítí ẹ sọ àwa mùsùlùmí dọ̀tá ara wa eléyìí kèfèrí ni eléyìí ọwọ́ náà ẹ máa dájọ́ bí ẹni pé lọ́wọ́ yín ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà wà who are you by the way and by the bush tá fún yín kọ́kọ́rọ́ àlìjẹ́nà ṣé o ti mọ bí ọ̀rọ̀ tiẹ̀ kan ó kàn kù sí ẹni tí ò tí kú kò tí mọ ikú tí ó pa ìbá nàbí bá àwọn tí wọ́n ṣe mùsùlùmí gbáyé kò ṣépè fún wọn náà níjọ́ wọn tó kú ló tó gbà yí pé a ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ gbà wọn ò tí kú àmọ́ tó lè gbẹ̀yìn ẹ dá gbogbo ẹ̀rú tán gbogbo ẹ̀ wá fọ́pọ̀ mọ́yọ̀ ẹ wá lament upon nothing gbogbo táwọn bàbá yìí tó jọ lẹ̀ ń túká bẹ́ẹ̀ tí ń photocopy omi lẹ̀ ń delete omi ẹ wá ṣètàn ẹ wá lẹ́rọ̀ náà lọ aráyé mọ̀ yín o amọ̀ yín dáadáa amọ̀ yín mo ti gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ àlejò tẹ gbàǹbàdàn ni ọmọ lọ́rọ̀ tí mo lè sọ lórí ẹ̀ àmọ́ mo ti ṣàdéhùn pé mo gbẹ́nu kúrò bẹ́ẹ̀ bá ti tún tọ́ ọjà bẹ́ẹ̀ bá tuntun tọ́jà ẹ gbọ́ torí ara yín gbogbo àṣírí tẹ́ fi pamọ́ látújáde ẹ wá dákun bọ́rọ̀ bá wá rí báyìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi oran Mu'adh bin Jabal ó ní kó lọ ṣèjọba kó lọ ṣe gómìnà nbìkan ó wá bi léèrè ó ní ya Mu'adh kaifa takdhi idha urida laka qada báwo ló ṣe fẹ́ dájọ́ tí a bá sẹ́rí ìdájọ́ kan sí ẹ pé kó dájọ́ Mu'adh ní akdi bi kitabillah Qur'ani ni ma fi ma dájọ́ anabi wa bile lè pé fa in lam tajid fi kitabillah tó bá rí dájọ́ tó bá mu nínú Qur'ani ńkọ́ qala fa bi sunnati rasulihi ó ní ma lo sunna anabi àwọn ọ̀rọ̀ anabi àwọn bá anabi ṣe dá àwọn ẹjọ́ kan ma copy ẹ̀ láti fi dájọ́ anabi tún wá ní fa in lam tajid fi sunnati rasul tó bá rí nínú sunna èmi anabi ńkọ́ kí ló fi dájọ́ ó wá ní astaidu bi rahayi ó ní máa lu ọpọlọ mi láti wo environment tí mo wà láti wo àwọn tá a jọ ń bẹ̀bẹ̀
culture wọn kí n lọ bá wọn mu tí mo lè sọ tí ò ní dá wàhálà sílẹ̀, kí ni ò ní sọ ìyẹ̀sìn tí mo gbé dání tí táwọn èèyàn mọ̀ ṣépè fún. Màá lo brain mi, màá lo ọpọlọ mi. Ànábì wa fọwọ́ pàtì ẹ̀ lẹ́yìn pé mo dúpẹ́ fọ́lọ́run tó fún mi ní nǹkan tí mo fẹ́. Kí ló dé táyẹn ò lo ọpọlọ yín? Mọ environment tẹ́ wà ní, mọ bí ẹ wà pélé Yorùbá lẹ wà ní, mọ pílẹ̀ ilẹ̀ Yorùbá ní. Ṣé lóòjọ́ náà lẹ change gbogbo ẹ̀? Ẹ fẹ́ change gbogbo ẹ̀ lóòjọ́, gbogbo ẹ̀ ló ti wá ń dànù tán lọ. Ẹ fi ọgbọ́n pé àwọn èèyàn, àwọn ìmọ̀ràn tẹ́mi ní láti lè jẹ́ kí wàhálà yìí kó dópin. Number 1, àwọn tá a jẹ́ Mùsùlùmí, àwọn tó fa wàhálà wálé ti fa wàhálà wálé o. Stop insulting other religions. Ẹ fi wọ́n lẹ̀, ẹ jọ kálukú ọmọ ṣẹ̀ṣẹ̀. Ẹ má insult wọn mọ́. Tí wọ́n bá ń bú Islam, ẹ má fèsì èébú yẹn láì la insult wọn lọ. Táwọn bá ń parọ́ mọ́ Islam, ẹ̀yin ẹ má ṣàlàyé ni. Tí wọ́n bá mú nǹkan kan wá tó le, ẹ̀yin náà mú un tó le wá bẹ̀ tí ẹ má bú wọn. Ẹ wo lé tí mo sọ kọjá lọ, ká ní mo bú wọn ni yóò ti dariwo. Tí mo sọ wípé tí wọ́n bá gbogbo ẹ̀yin tẹ́ ń tọwọ́ bọ Kùránì yìí, pàápàá jùlọ ẹ̀yin traditionalist tẹ́ ń pé Kùránì ni wọ́n jalè, Kùránì ni ẹ jí pátá, Kùránì ni ẹ jí kíní kan. Yàtọ̀ fún pàtì ẹ̀ á disprove ẹ̀ pé irọ́ ni gbogbo ń tẹ̀ ń tú yìí, irọ́ ni. Yàtọ̀ fún ebi Kùránì tiẹ̀, ibà Ànábì mú Kùránì kan wá tó dé wà globally recognized. Lọ Google ẹ̀ pé ẹ̀sìn wo ni wọ́n ń search fún jù lágbàáyé lénìí. Over 300 million ni question tí ń wọlé sórí Google lóṣooṣù nípa ọ̀rọ̀ Islam. Christianity ni over 200 million. Lọ Google ẹ̀, ibà Ànábì tiẹ̀ mú Kùránì kan wá tí gbogbo ayé ṣe àti tí ń kà tí ń wúlò fáyé. Ó sọ nípa ayé, ó sọ nípa ọ̀run, ó sọ nípa science, ó sọ nípa nǹkan ọ̀gbìn, ó sọ nípa àdájọ́. Ibà rí Kùránì kan. Ìwé ẹ̀sìn ti yín dà, mú ìwé ẹ̀sìn tiẹ̀ jáde tó bá fẹ́ kí n bọ́ ákì. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń jáde tẹ́ ń fèsì lásìkò yìí, pápá ẹ̀yin tẹ́ kì í sọ̀ tí wọn, tẹ́ kì í bú ẹ̀sìn wọn, tẹ́ kì í bú Christian, tẹ́ kì í bú Muslim, tẹ́ kì í bú àwọn traditionalist, tẹ́ dẹ̀ kì í bú àwọn àfáà àgbà. Ọlọ́run mọ̀ yín o, wàláhì ẹ dàgbà láyé, ẹ dẹ̀ sí dáadáa nínú ayé. Àmọ́ gbogbo yín, ẹlẹ́ẹ̀kejì, ìmọ̀ràn tí mo ní, ẹ lọ respect ẹ̀sìn ẹlòmíì o. Tẹ́ bá fẹ́ kán respect ẹ̀sìn tiyín náà. Ẹ fún kálukú hati kullazi haqqin haqqahu. Ẹ fún kálukú ní right ẹ. Ẹ má insult ẹ̀sìn ẹlẹ́sìn, ẹ respect wọn. Bet ẹ má mix up ẹ̀sìn. Òun kálukú ṣẹ̀sìn ẹ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ má dára yín láàmú. Number 3, àwọn ìdájọ́ tó wà irritating. Àwọn ìdájọ́ òfò, ìdájọ́ ìbànújẹ́ tẹ́ ń gbé kalẹ̀ yìí, ẹ wá lọ move báyé ṣe move. Kùránì ò kọ́ yín ní gbogbo tẹ́ ń wí yìí. Number 4, ẹ má máa condemn àwọn Mùsùlùmí ẹgbẹ́ yín mọ́. Ẹ ti sọ wá dọ̀lẹ́. Kùránì wà látànázàún fatafsalu wa tadhhaba rihukum. Tẹ́ bá ti ń bára yín jà, tẹ́ ń bára yín argue, ẹ weak. Kò dẹ̀ ní sí ìbẹ̀rù kankan lára yín mọ́. Ìbẹ̀rù wo lẹ́jọ́ ṣẹ́kù lára Mùsùlùmí má báyìí. Láyé ẹjọ́ tí wọ́n bá ríra wà ní àfáà, wọ́n sì máa bẹ̀rù. Tí wọ́n bá rí Kùránì, àwọn náà bá wá pọ́nlé. Àmọ́ gbẹ̀ yẹ̀yẹ́ fá wọn, tẹ́ yẹ̀yẹ́ Bíbélì wọn. Àwọn náà yẹ̀yẹ́ tiyín náà. Ọlọ́run yìí dẹ̀ sọba alábòsí. Ẹ̀yin ó máa rò pé Ọlọ́run ó mú, Ọlọ́run ó dájọ́. Orí ìwọ tó dálẹ̀ Ọlọ́run ó ti bínú bọ́lọ́run ó bá bínú. Torí ìwọ ló lọ jí wọn dìde. Kùránì ti wọ̀nù ẹ pé ẹ má bú ẹ̀sìn wọn. Káwọn náà má padà wá bú ẹ̀sìn yín. Number 5, ẹ ṣe fìdájọ́ lẹ̀ fọ́lọ́run. Ẹ̀yin adájọ́ owú, ẹ̀yin adájọ́ PA Ọlọ́run, ẹ fìdájọ́ lẹ̀ náà. Ẹ máa show love fáwọn ẹlẹ́sìn míì tá a bá fi àlàáfíà. Let them know we love them. Ànábì fìfẹ́ hàn sí àwọn traditionalist tó bá láyé. Ó fìfẹ́ hàn sí àwọn Jews. Ó fìfẹ́ hàn sí àwọn Christian tó bá láyé. Wọ́n jọ jókòó, wọ́n jọ ṣe meeting ní Charter of Medina. Nínú mọ́sálásí Ànábì ni ẹ ti jókòó. Kò pé wọ́n lẹ́lẹ́bọ, kò pé wọ́n lẹ́ni tí ń rùn náà. Ẹ Mùsùlùmí tí ń kírun bíi tiyín lẹ́yìn sọ pé ẹ lè wọnú ilé rẹ̀, ẹ lè kírun lẹ́yìn èyí náà. Ìran kan náà ni wá, Christian, Muslim, traditionalist. Nílẹ̀ Yorùbá, we are all single body, single tribe. Yorùbá jọ ni wá. Ẹ má jẹ́ kán fẹ̀sìn pé wá yẹ́lẹ́yẹ́lẹ́ o. Wọ́n ń ṣe business ni o. Ẹ má jẹ́ kán kó bá n tí ń jẹ́ ilẹ̀ Yorùbá nínú àṣeyọrí. Ẹ wá dákun, tá a bá ń wá political relevance, ẹ jẹ́ á kọ́kọ́ unite náà. Tá a bá unite, lásẹ̀sẹ̀ wá béèrè pé kílẹ̀ tọ́ wa o. Kí ló dé táwọn ẹlẹ́sìn báyìí rẹ wá olóòlù? Kí ló dé tó ní ká má jáde o? Bẹ́ẹ̀ bá dẹ̀sẹ̀ yẹn náà, ìgbésẹ̀ 4 lẹ́ ń láti gbé. Kẹ́ ẹ tó lè control ọ̀rọ̀ olóòlù. Àkọ́kọ́ náà ẹ kọ́kọ́ wá ìfẹ́ láàrin àwa Mùsùlùmí ká kọ́kọ́ unite.
ẹ má pe àwa kan ní kèfèrí mọ́ torí ẹ̀yin ni kèfèrí àgbà. Ẹ má sọ pé àwa kan wọná mọ́ torí ẹ̀yin lẹ́ẹ̀kọ́kọ́ sílẹ̀kùn náà tẹ́ wọná. Àwọn ò tiẹ̀ ní gbòòrùn náà àti gbogbo àwọn bàbá táwa ń tẹ̀lé erípa wọn. Ẹ kọ́kọ́ wọná bá ṣe unite. Ẹ má jẹ́ abúra wa mọ́ àwa mùsùlùmí. Ẹ má jẹ́ àjẹ̀yẹ́ ọ̀rọ̀ wa ara wa mọ́. Ẹni tó introduce gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run ti bá wa gbé pamọ́ sẹ́gbẹ́ kan. Yóò lo ọ̀rọ̀ ẹnìkan yóò fi béèyàn mẹ́fà jà. Yóò máa lọ ra voice lọ́dọ̀ àwọn èèyàn. Ọlọ́run ìdájọ́ Ọlọ́run ti ń bọ̀ díẹ̀díẹ̀. Ẹ ṣe jẹ́ à unite torí ìtọ́lọ́run. Ẹ má jẹ́ abára wa jà mọ́. Tá a bá mọ̀ ìpè a bá fẹ́ peace. Bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá lè fẹ́ peace wallahi kò sún àwa náà. Ìhùndìtàn ọdún wàlá zidtun zidna. Tẹ́ ẹ bá tún lè burú ju tàtẹ̀yìn wa lọ ẹ bá wa náà pa burú ju yín lọ. Àlàáfíà gbọ́dọ̀ jọba. Step number 2 kó tó di pa lè bá olóòlù sọ̀rọ̀ ẹ fìfẹ́ hàn àwọn traditionalists. Ẹ jẹ́ wọn ó mọ̀ pé ẹ hate wọn ẹ̀sìn wọn lẹ́ẹ̀ bá wọn ṣe. Ẹ jẹ́ Christian ó mọ̀ pé ẹ hate wọn ẹ̀sìn wọn lẹ́ẹ̀ bá wọn ṣe. Lẹ́yìn ìgbà bá wá ṣe yẹn tán lásẹ̀sẹ̀ wá kan negotiation. A kóra wa jọ a negotiate ní báwọn bàbá wa ṣe negotiate láyé ìjọ. A pè meeting tá a jọ jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí mùsùlùmí Christian traditionalist ẹ jẹ́ a pè peace summit ká jọ jókòó. Kí ló dé ẹ̀yin Christian tẹ̀yin ń ṣe ìwàásù nínú buses ìjọba ti bá àánú ẹ̀ ariwo sọ òrùbó ni ó ṣe dúró. Kí ló dé ẹ̀yin mùsùlùmí táriwo kíní mọ́sálásí ìrun pípé mọ́sálásí tẹ́lòmí ọmọ lọ pé láago 4 òru ẹ̀mí ni máì sí ẹ ó ní iye rédíọ̀sì tó yẹ ó dé. Ẹ̀yin mùsùlùmí tẹ̀yin náà ń dí ọ̀nà nítorí ìrun jímọ̀ ẹ wá nǹkan ṣe sí. Ẹ̀yin traditionalist tẹ̀ ní ká má jáde káwọn obìnrin wọ́n má jáde ẹ jẹ́ ká jọ wò. We are in modern age. Báwo lobìnrin ò ṣe ní jáde ẹ ṣe kúfẹ́ kan máa lọ sí kíní yìí ní location mi tàbí kẹ́ẹ̀dẹ̀ tí ẹ mú táìmù mi kẹ́ ẹ mú látàlẹ́ dàárọ̀. Ẹ mú látàlẹ́ dàárọ̀ náà ẹ mú díẹ̀díẹ̀ látàlẹ́ dàárọ̀ díẹ̀díẹ̀ kíní yẹn ọmọ sún. Àmọ́ kẹ́ ẹ takú lórí pé is our right. Àwọn náà sọ fún ẹ pé àwọn jọ ní right ni o. Orò ìlú Ìṣẹ́yìn lóró ti gbóná jù ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ ṣe negotiate. Lẹ́yìn ìgbẹ́ bá fìfẹ́ hàn wọ́n tán pé kẹ́ ẹ jẹ́ kán mọ̀ pé ẹ hate àwọn. Ẹ lè fi hàn pé ẹ hate wọn kẹ́ ẹ rò pé rí nǹkan gbà lọ́wọ́ o. Àwọn ò lè gbà tọwọ́ yín ẹ̀yin náà ò lè gbà tọwọ́ wọn. Gbogbo wa lájọ láṣejù àjọdá àṣejù ọwọ́ wa lẹ̀ ni. Ẹ negotiate. Ẹ jájọ wò síra wọn. Ẹ dé kinní yìí kù. Ìnira ni kinní yìí mú wá. Wàláhì tẹ́ bá fìfẹ́ ṣe ẹ rí inú wọn tí ó sọ pé àwa náà kàn ń ṣe yẹn tẹ́lẹ̀ ní nígbà yín náà fara ni wá ni. Àmọ́ nísìnyí kó kálukú ọ̀sẹ̀sìn rẹ̀ àwa náà ó dínkù. Ẹ bá ti ń dínkù nǹkan yẹn ó máa lọ díẹ̀. Bẹ́ẹ̀ ṣe lè ṣe nìyẹn. Lẹ́yìn negotiation tí negotiation bá wá work ẹ wàá bá ìjọba sọ̀rọ̀ kí ìjọba ó fún yín ní bákín àlàáfíà àmẹ́yìn náà ó dà tọwọ́ yín lẹ̀. Number 4 tíyẹn náà bá work ẹ wàá kọ̀rí kóòtù ẹ lọ béèrè fẹ́ tọ̀ yín ẹ ní dàlúrú. Wọ́n ti pè yín lóko bú tẹ́lẹ̀ ẹ má jẹ́ kan tó máa wá rí tracy sí alákatakítí yẹn lára Islam.